Ọdẹ ń règbẹ́, ọdẹ akápò, ọdẹ akádá, akọ́ta wẹ́wẹ́wẹ́, akóyẹ̀dà síbọn. Èé ti wá jẹ́, èé ti jẹ́ tọmọ tuntun jòjòló fi ń bọ̀ wáyé. Èyí aṣọ kò wọ̀, à ń bèlè bàtà. Bẹ́ẹ̀ àwọn tí ń bọ̀ wá báláyé kì í rìn hòhò. Èyí apó kò mú wá, èyí àdá kò sí lọ́wọ́ rẹ̀, kò tún gbé ìbọn dání débi tí yóò kọ́ta wẹ́wẹ́wẹ́ dà sínú rẹ̀. Bẹ́ẹ̀ ogun láyé, ogun èyí tí mò ń wí, ogun ọlọ́dún gbọgbọrọ ni. Ogun tí a ó jà láti orí ìtẹ́ dórí ìtẹ́ ni. Òròmọdìyẹ ò mà wòdì, ìyá rẹ̀ ló mà ṣá. Ọmọdélé ayé tán kò sunkún, inú ìyá rẹ̀ ò dùn, inú bàbá ò dùn, bẹ́ẹ̀ inú agbẹ̀bí ò dùn. Àfìgbà tó bu ọmọ tuntun tó bù ú léèkánná, ọmọ pariwo tò bí ẹni ilẹ̀kùn ọkọ̀ mú lọ́wọ́. Ìyá bú sẹ́rìn, bàbá ń bóyin, bẹ́ẹ̀ agbẹ̀bí ò gbẹ́yìn. Ṣé bó yẹ kó ti bi ìṣáná kíyèsí ògùn, síbẹ̀ kò tí ì mọ̀ pé àárín àwọn ìkokò ajẹgunjẹran lòún dé sí. Ọmọ dàgbà tán ló yan ọ̀rẹ́ kùlà, ló bá rò pé bí inú òun ti rí ni ti gbogbo ayé rí. Kò mọ̀ pé ìran ẹni tí ń finú wénú ni wọ́n ń padà jẹ́wọ́. Kò mọ̀ pé inú ẹ̀dá jìn, kò mọ̀ pé ojú la rí, kò mọ̀ pé ọ̀rẹ́ ò dénú, kò mọ̀ pé ọ̀rẹ́ a máa rẹ́ni bí ìgbà tí ọ̀bẹ bá ń rẹ́ okùn. Bí ó ti jẹ́ ọlọ́rẹ, ó ṣe bí bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rẹ́ rẹ̀ yóò rí. Àfìgbà tí wọ́n fayé hàn án ló tó mọ oríkì ayé. Àfìgbà tó ráyé ló tó mọ irú ààyè tó ń wà. Ayé tó tó àyè, tamọ́tiyé tí ń jẹ́ yéyé. Ẹni tó bára rẹ̀ nínú rẹ̀ ó ń sáré láti yè, ni wọ́n bá wí fún un wípé a kì í yè láì lóye. Ó sáré láti lóye, ó di ẹni tí àwọn èèyàn ń fọ̀rọ̀ lọ̀. Wọ́n ń pè lámòye, ó di ẹni tí wọ́n ń fọ̀rọ̀ lọ̀. Wọ́n fún un lóyè, wọ́n ń wárí fún un lọ́tùn lósì. Ló bá rò pé bẹ́ẹ̀ ni yóò máa rí lọ títí ayérayé. Àṣé ẹ̀mí oyè gùn ju tolóyè lọ. Bólóyè kan bá gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra, wọn á wẹ́lò mìíràn gbé sórí ipò. Ọ̀wọ́ ipò láráyé ń bá ní lá. Bí o gbé tẹ̀jẹ̀ síwájú wọn, wọn á bìlà. Ayé tó tó, ayé àkàmàrà.